Pastor Genesis, ẹ dá language yẹn padà. Ẹ dá padà. You think I will preach against Islam? I will be a stupid prophet if I'm preaching against Islam. Any pastor preaching against Islam is demonic. Any prophet or any pastor that speaks against Islam is demonic. Ẹ dá language yẹn padà. Please, ẹ jọ̀ọ́, ẹ rí pé mo tún fi ẹ jọ̀ọ́ sí. With due respect, sir, ẹ dá language yẹn padà. Kí ni ìdí tẹ́ máa fi dá language yẹn padà? Gbogbo ojú tó wò mí pátápátá. Ẹ wá gbọ́ ìdí tí wọ́n máa fi dá language yẹn padà. Ẹ jẹ́ ká gbọ́ àlàyé tí Evangelist Noah tí wọ́n ṣe. Ẹ jẹ́ ká gbọ́ àlàyé tí Evangelist Noah tí wọ́n ṣe. Ẹ jẹ́ ká gbọ́. Praise the Lord. Mo kí wa pé a kú ọjọ́ òní lórúkọ Jésù, a ò ní pàdánù ìjọba Ọlọ́run. Mo kí Pastor Genesis ẹ kú ọjọ́ òní, bóyá àárọ̀ àbọ̀sán àbálẹ́ ni ẹ bá ń wo fídíò yìí àti gbogbo àwa Kìrìsìtẹ́nì pátápátá. Ṣé rí, mi ò mọ̀ ìgbà tẹ́ ṣe fídíò yìí, mi ò bóyá ẹ̀ṣẹ̀ ṣe ni àbó ti pẹ́ tẹ́ ti ṣe ní àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé mi ò mọ̀ bóyá ìgbà tẹ́ ṣe tán ẹ padà ronú sí pé tí mo sọ yìí ṣé mo sọ torí kán bá lè rí pé mi náà fẹ́ràn Ìsìláàmù ni àbí mo sọ torí pé mo fẹ́ kéde ìrere Jésù. Ṣé understand nsìn? Jésù sọ nínú Luke chapter 9 verse 26, ó ní ẹnikẹ́ni tó bá ti jú mi láyé àti ọ̀rọ̀ mi, ẹni tó bá ti jú mi àti ọ̀rọ̀ mi níwájú àwọn ènìyàn, màá ti jú rẹ̀ ní ìjọba mi, ìjọba bàbá mi náà, nínú ògo mi àti nínú ìjọba bàbá mi nígbà tó bá di àkókò. And do you think I will speak against Islam? I will be a stupid prophet if I speak against Islam. I don't condemn you. That's what you call yourself. So, any prophet or any pastor that speaks against Islam is demonic. Ẹ dá language yẹn padà. Praise God. Even àwọn tó bá jẹ́ ex-Muslim tí wọ́n ti di Kìrìsìtẹ́nì, tó bá kọ́ gbọ́ language tẹ́ ẹ sọ yẹn, wọ́n á lẹ́yìn gangan lẹ́wà demonic, ẹ̀yin lẹ́wà possessed. Ẹ má try àti gbọ́ mi ní wrong way o. Mi sọ pé wà demonic àbí wà possessed o. Gẹ́gẹ́ bí mo sọ pé táwọn tó bá jẹ́ ex-Muslim tí wọ́n mọ tí Islam jẹ́, tó dẹ̀ yé wọn, kí Jésù tó tan ìmọ́lẹ̀ sí wọn, kó tó pè wọ́n jáde, wọ́n á mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ ò lóye nípa ẹ̀ rárá ni, in tó fà á tẹ́ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn. Jésù lẹ́ni tó bá tijú òun àti ọ̀rọ̀ tí òun sọ, lòun máa tijú ẹ̀ níjọba bàbá òun. Ẹnìkan wá lòun gba iṣẹ́ ìránṣẹ́, gbogbo ọ̀rọ̀ tí Jésù wá sọ pátá níṣẹ́ ìránṣẹ́ nìyẹn takò. Baptism ó takò, Jésù jẹ́ ọmọ Ọlọ́run ó takò, Jésù kú lórí igi àgbélébù ó takò, Jésù jẹ́ ètùtù fẹsẹ̀ wa ó takò. Ẹ̀yin wá sọ pé tẹ́ ẹ bá go against irú nǹkan bá yẹn ẹ wà demonic. Ẹ̀yin náà ronú kẹ́ tó sọ̀rọ̀. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allah àti àwọn tí kò ṣe ní èèwọ̀, ohun tí Allah àtòjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí ò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn onítìrà, tààlà àwọn onítìrà Ahlul Kitab, Christian and Jew. Ẹ̀sìn tó ní kán gbógun tì yín kán bá yín jà torí pé ẹ̀sìn wọn tó dẹ̀ nìkan gbé jizya lé yín lórí. Jizya yẹn ni owó ẹ̀jẹ̀ ni jizya, owó tẹ́ ẹ gbúdọ̀ san, tẹ́ ẹ bá fẹ́ san ẹ kú torí pé ẹ̀sìn Mùsùlùmí. Ẹ̀sìn sì tẹ́ ẹ bá wọ́n sọ báyìí pé no, this is not the religion of God, ẹnìyẹn wà demonic. Tẹ́ ẹ bá ní family láàrin wọn, so ẹ má gbé yẹn wá sínú mission Jésù. Kò sẹ́ni tí ò ní family láàrin wọn. Ó lójú ìdílé tí wọ́n ti ní family láàrin wọn. So tẹ́ bá wá ní family láàrin wọn, tẹ́ bá fẹ́ ń try àti ránṣẹ́ kí ẹ ń wá peace níbi tí peace ò lè sí. Because Jésù ò ever sọ pé wọ́n á fẹ́ràn yín tẹ́ bá tẹ̀lé òun. But nǹkan tó sì máa ṣe ni pé ẹ máa bá wọn sọ lọ. Irú ó yẹ ká pé Paul ní kíní ni. Ẹ sọ pé Paul pé ó wà demonic ìgbà tó ń sọ níwèé Róòmù pé ara ìfẹ́ ọkàn mi fún Ísírẹ́lì òun ni ìgbàlà wọn, nítorí pé mo gbà ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. tó níwọ̀n bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, wọ́n lọ gbé òdodo ara wọn kalẹ̀. Ó yẹ ká sọ pé ó wà demonic ni. Àbígbà tí Jésù ń wàásù fáwọn Farisí
tó ń bá wọn wípé tí wọ́n ṣe ò bá ìlànà Ọlọ́run mu ó yẹ kẹ́ ní Jésù wà dìmọ́níkì ni nígbà tó ń sọ̀rọ̀ against àwọn Farisí àti Sadusí àbí bẹ́ẹ̀ kọ́ so inú ìgbà tí wọ́n kó àwọn àpọ́sítélì lọ sínú túbú nítorí pé wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí àwọn Farisí bíi pé wà blasphemy tó tako ẹ̀kọ́ tiwọn tí wọ́n kó wọn lọ́nà túbú tí wọ́n dè wọ́n tẹ̀mí Ọlọ́run lọ sílẹ̀kùn fún wọn padà ó yẹ kẹ́ sọ pé wọ́n wà dìmọ́níkì ni so mo rọ̀ yín ẹjọ́ torí t'Ọlọ́run tí ẹ bá mọ̀ pé Ọlọ́run ò fún yín ní iṣẹ́ apologetic ṣe ẹ dúró ti eléyìí tí ẹ ń ṣe lọ́dọ̀ yín ẹ má fi ẹnu sí ẹjọ́ torí t'Ọlọ́run ni inú wa lè dùn pé àwọn àyànfẹ́ t'Ọlọ́run ní kó ran program lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ so ẹ má fi ẹnu sí ó dá mi lójú pé tí ex-Muslim bá gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn á mọ̀ pé ẹ mọ̀ nǹkan kan nípa nǹkan tẹ́ ẹ sọ yẹn torí mi mọ̀ bí a ṣe mọ̀ ṣe àlàyé pé ẹ̀sìn yìí ó ní ẹ lè fẹ́ ọmọ ọdún 6 tí wàá dẹ̀ ń rí káàkiri tó dẹ̀ wà nù sèrí àwọn ẹni tó bá ṣe ẹ̀sìn yìí tó bá jáde kan pa á káàdẹ̀ ní kíni tẹ máa ń ní àwọn tó wá enlighten àwọn èèyàn nípa nǹkan yẹn pé wọ́n wà demonic mo fẹ́ kẹ́ ẹ ronú sí o lórúkọ Jésù àwọn onípàdánù ìjọba Ọlọ́run o tí ẹ̀yin ò bá níbi ń lọ ẹ jẹ́ káwọn tó fẹ́ wọlé Jésù sọ wípé ìgbénífẹ̀yìn Farisí àgàbàǹgebè ó nítorí pé ẹ ṣe ilẹ̀kùn ìjọba Ọlọ́run mú àwọn èèyàn ẹ fẹ́ wọlé àwọn tó tún fẹ́ wọlé ẹ jẹ́ kán wọlé mentality pé ẹmọ ìkankan náà níwá ẹ jẹ́ ká ṣe kiri ẹ mọ́ gbé wá nù ìrere Kristi àwọn àpọ́sítélì ò sọ pé torí pé àwọn jẹ́ Júù káwọn wá sọ pé ẹ̀kankan náà níwá ẹ jẹ́ no they are preaching the fact to the Jews so ẹ má da ìkíní ẹ má dàpọ̀ ẹ jẹ́ ká sọ nǹkan tí Kristi jẹ́ fáwọn èèyàn ká dẹ̀ sọ ok kí ni ẹ lè ṣẹlẹ̀ Ọlọ́run ò lè ṣẹlẹ̀ Ọlọ́run ò lè ṣẹlẹ̀ Ọlọ́run ò lè ṣẹlẹ̀ Ọlọ́run ò lè ṣẹlẹ̀ ok ẹ̀sìn àgbà ọ̀pọ̀ Ọlọ́run lè ó rán ọmọ rẹ̀ wá nínú ìfẹ́ Pọ́ọ̀lù àpọ́sítélì sọ nínú ìwé Gálátíà ó ní tó bá jẹ́ àwa ni tàbí áńgẹ́lì míì ló bá wàásù ìrere mìíràn fún yín kó dẹni ìfibú ok ìrere mi wáde gbogbo nǹkan tí Jésù díẹ̀ ló takò ó lẹ́rú ni ó ní kì í sọmọ ó ní kò pẹ̀lú Trinity gbogbo nǹkan ẹ̀dẹ̀ ilẹ̀ yín dẹ̀ gbàgbọ́ so tẹ́ bá fẹ́ padà lọ sáàrin wọn because mo sense pé bóyá ẹ ti súnmọ́ wọn rí àbí bóyá background yìí ìbẹ̀lú jáde tẹ́ bá fẹ́ padà ẹ padà I saw another celestial pastor yesterday tí mo post yẹn náà if you want to go back to Islam go back to Islam it is not by force but don't mislead people don't deceive people let these people see the light of God because what we are trying to say is that ìmọ́lẹ̀ ní Islam náà jẹ́ ní tó dẹ̀ hàn sí gbogbo èèyàn including those people that have lived Islam that is darkness Ọlọ́run ó wà pẹ̀lú wa o God bless you ẹ jọ̀ọ́ abẹ̀yìn if you cannot support this program if you cannot support Apologetic you not mention my name and I know say you mention my name mo dẹ̀ sọ pé mi mọ̀ gbàtẹ́ ti ṣe fídíò yẹn if you cannot support the Apologetic program please don't talk about it just continue what you are doing in your church and nobody is having problem with you sẹ́rí Apologetic máa nanú káàkiri a wà lórí ọwọ́ wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ń lo àwọn àyànfẹ́ láti support wa God bless you ire o.